àṣé tí obìnrin méjì bá ń dóra wọn ẹ máa gbọ́ tí ìkan lára wọn lóbò tí ìkan ńlá mú yan ara wọn òun ló máa ń tọ̀nà ọkọ mi hàn me I don't know mi mọ̀ kókò tó máa ń tọ̀nà ọkọ mi hàn nìyẹn so mi ò mọ̀ bóyá kí n sọ pé mi nìkan ló jọ lójú obìnrin méjì ọkùnrin kan lórí bẹ́ẹ̀dì àbí kí n sọ pé torí pé ọkọ mi jẹ́ ẹni tí mo fẹ́ nínú Olúwa tí a máa ń fojú ẹni Ọlọ́run wò bẹ́ẹ̀ nítorí ẹ̀ ló ṣe jọ mí lójú ni kò yé mi àwa mẹ́ta èmi ọkọ mi àti ọ̀rẹ́ rẹ̀ obìnrin lórí bẹ́ẹ̀dì nítorí yà mí lẹ́nu ni wípé ọkọ mi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí n bá fi inches wo okó rẹ̀ àǹtí Ṣeun okó rẹ̀ ò kọjá 3 inches àmọ́ mo jẹ́ obìnrin kan kò sí oúnjẹ tí mo rí tí mi kì í jẹ ó kéré ó tóbi ni àbí kí n parọ́ wípé nítorí pé mo ti dàgbà lóbìnrin I am 34 years old nígbà tí mo pàdé ọkọ mi ó sì lóun fẹ́ fẹ́ mi ìbálòpọ̀ wa ò lọ títí náà bẹ́yẹn náà àmọ́ tó ta ọkọ bára wa lájọṣepọ̀ èmi náà ń wò pé irú okó wo lè lè báyìí àmọ́ gbogbo ká mú ẹ̀ mo do bẹ́ẹ̀ mi ò sì complain àmọ́ ọkọ mi jókòó ọkùnrin kan tó serious kò wò bó ṣe kó máa fẹ́ mi yẹn pápápá èmi náà ò tiẹ̀ kí n bá jiyàn torí èmi náà fúnra lára mi I'm 34 years kẹ́ mo sọ fún yín gbogbo àwọn àbúrò mi ti lọ ilé ọkọ tán so ojú eléyà máa tì mí ọmọ àbúrò mi gan-an àǹtí náà pè mí àbúrò mi sọ pé shut up àbúrò mi ọkùnrin ti marry ìyẹn tún kọ́ àbúrò mi ọkùnrin tó bílé mi ó ti marry àbúrò mi obìnrin tó bílé yẹn ó ti marry last born wa náà ó ti marry èmi nìkan ló kù èmi náà kúrò nílé mi ìgbélé wa o mo lọ rẹ́ǹtì ilé ni ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntóyè Ìyá Adétúnṣe Olúwaṣeun Àkànjí ló kọ mi ẹ wo ìtàn yìí ẹ máa bá pàdé lórí YouTube ní kẹ̀dẹ̀ bá wa wò ó àwọn èèyàn bí yàtọ̀ pé wọn ò rí picture mi at first ni àwọn èèyàn ò click wọn wò ó YouTube ló ní pé kí n máa lò bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe ń lò bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa wò ó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fún yín mo pàdé ọkọ mi àbúrò mọ́mì mi kan ni mo lọ kí nígbà tí mo lọ kí wọn èmi ò kí láìkí máa lọ kírun ní ìdajì so mi láìkí irun ìdajì yẹn mi láìkí máa jí kírun ní ìdajì àmọ́ mọ́ọ̀sì wà níwájú ta lé wọn so àwọn àtọkọ wọn ìbẹ̀rẹ̀ tí máa lọ kírun nílé ń kọ́ mọ́ọ̀sì ẹ̀ mọ́lé wọn ni so ọjọ́ yìí mi náà kọ́ lọ bẹ̀ mo kọ́ lọ kírun ni ìgbà tí mo máa ṣàdọ̀rọ̀ látà máa ṣe tán tí mo fẹ́ wọlé síbi àyè àwọn obìnrin yẹn ọmọkùnrin yẹn wọlé mú òkú yá so nígbà tán ṣe tán wọ́n sọ fún wọn pé ta ló pe irun yẹn ta ló ń gbé irun yẹn wọ́n wá ní ọmọ aláàjì tó wà ní ilé kẹta ni wípé òun ló máa ṣe kínní wọ́n ní wípé ọmọ láńlọ́ọ̀dù àwọn pé àbúrò láńlọ́ọ̀dù àwọn ni bàbá bọ̀bọ́ yẹn láńlọ́ọ̀dù àwọn àti mi jẹ́ ti kú wọ́n dàgbà yáyẹn dàgbà gan tó kú so wọ́n wá sọ pé láńlọ́ọ̀dù àwọn pé òun ni ẹ̀gbọ́n aláàjì yẹn pé so ọmọ wọn ló máa ń ṣe kínní pé ọ̀bọ̀n yẹn ọmọ abẹ́rẹ́ sí ń pọ́n pé ọ̀bọ̀n yẹn gbogbo ṣe kínní kan ọlá pé bó ṣe mú Arabic yẹn ó jẹ́ kí inú tèmi náà dùn láti bá ṣe láti mo láìkí bóyá sọ mọ́ ní irú ọkùnrin tó dé òun kì í fẹ́ nìyẹn bó sọ́sọ́ kàn mí àǹtí Ṣeun mo dẹ̀ ń wò ń tèmi lẹ́yìn ìgbà yẹn wọ́n tún fẹ́ mi mọ̀kọ́ tó tún fẹ́ ṣe bóyá ọjọ́ Jímọ̀ ni mo ṣáà mí sọ pé mo fẹ́ lọ síbẹ̀ kó ṣáà lè máa rí mi mo ṣáà ń ṣe olóòmọ wá síbẹ̀ mo ṣáà dúró ọjọ́ Friday mo lọ bẹ̀rẹ̀ kíní kan àti ibẹ̀ lọ mo wá kí mi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn torí kò sí ọmọge tó pọ̀ nínú mọ́ọ̀sì yẹn àfàwọn ọmọ kéékèèké tí ò ti bàlágà àti àwọn àgbàlagbà àtàwọn ìyàwó ilé àwọn táwọn jẹ́ sí táwọn wà ń bẹ kò pọ̀ bọ̀ òun tó ń ṣàṣe sí wípé torí òun náà bọ̀bọ́ yẹn náà dàgbà ìgbà táwọn jọ sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn jẹ́ bẹ́ẹ̀ bí 35 àti ìgbà táwọn marry 35 ni ìgbà táwọn fi pàdé yẹn òun ti pé 34 bọ̀ mo fẹ́ lọ pé 34 ni so bọ̀bọ́ yẹn náà àti dátà náà òun ti pé 35 fẹ́ lọ pé 35 ni àwọn àjọ sọ̀rọ̀ táwọn jọ sọ̀rọ̀ yẹn ó máa kí wọn bó ṣe máa ń sọ̀rọ̀ yẹn gbogbo nǹkan tó bá ti sọ ló máa ń bọ̀ wọn lára mu ní talking stage àwọn kò sí pé wọn ò bá argue rí tó bá ṣe nǹkan tó bá post obìnrin kan tó bá like ẹ obìnrin yẹn á kàn wò pé arú èèyàn òun lélẹ̀ ní kò wà tó dé àṣẹ òun àtù inú òun dùn òun gbà mo sọ fáwọn àǹtí òun pé bùdá Ramon má sọ pé àwọn fẹ́ fáwọn ní oyin gidi ni ó náà èso ṣe gbá kan yes banker ni bó ṣe jẹ́ banker tó yẹn ẹ̀ lè rí pẹ̀lú gbéraga so too lovely àǹtí Ṣeun
à ń fẹ́ra wa lọ bẹ́ẹ̀ yẹn ọjọ́ tá a máa bára wa lájọṣepọ̀ gan mi ò enjoy ẹ̀ bọ́ mọ́ pé torí pé ó jẹ́ lẹ́sìn àbí kinní kan ni ó kàn wà bẹ́ẹ̀ náà ni àdè fi bára wa lájọṣepọ̀ àṣírí pàdé bẹ́ẹ̀ náà ni àdè ó ń dágbé ni o ó ń dágbé flat kan nínú ilé dáàdì ẹ̀ so àwájọ sọ̀rọ̀ wá ní tó máa fẹ́ má rí pé òun ò lè má rí sàdúgbò yìí òun ò lè má rí sínú ilé wọn ni pé má ní àkílò ṣẹlẹ̀ pé ṣáàjẹ̀ máa láìkí náà ó lóun máa fi rẹ́ǹtì ni ó náà àwọn ẹ̀gbọ́n òun náà fi rẹ́ǹtì ni tó bá ti fẹ́ má rí àwọn lọ́ má rí síta ni àwọn máa fi rẹ́ǹtì wọn ni òkè òun náà wá sọ pé nìkan òun ṣàjẹ́ sọ̀rọ̀ ó jẹ́ wọ̀ wọ́n ṣe nìkáyè fáwọn àwọn fẹ́ra àwọn lọ registry o kò promise òun pé òun ò ní fẹ́yàwó kejì o but láìfẹ́ ìwọ̀n òbẹ́ tó lè fẹ́yàwó kejì mi ọ̀sẹ̀ kìíní táwọn máa rí ìbáṣepọ̀ àwọn ó ń lọ ọ̀sẹ̀ kejì ìbáṣepọ̀ àwọn ó ń lọ ọ̀rọ̀ tó di ọ̀sẹ̀ kẹta wọ́n ní babe ṣó mọ̀ pé láyé tá a wà yìí everybody ló ní fantasy tiwọn òun ní yes àwọn obìnrin máa láìka máa kiss yes àwọn obìnrin máa láìka máa láàbẹ̀ obìnrin òun ní yes àwọn obìnrin máa láìka kọ́ máa tọ́ obìnrin lábẹ́ òun ní yes ó ní ṣó mọ̀ nǹkan tó ń láìka jù ó ní òun ní kíni ó ní ṣe bá mo ṣe òun ní feel bad ó ní òun ṣe máa feel bad you are my husband now ó ní nǹkan tó ń láìka jù ni pé kí obìnrin méjì kọ́ máa bóun ṣeré òun á ní obìnrin méjì kọ́ máa ń ṣe pé àwọn òun ti ṣe dáadáa pé ẹnìkan ló kọ́ òun pé àtìgbà yẹn báyìí òun fẹ́ pé òun tẹ̀ fẹ́ test ẹ̀ o pé ṣé kò mind pé òun tẹ̀ fẹ́ lọ sí pẹ̀lú àwọn obìnrin ìta òun fẹ́ kó jẹ́ kí àwọn òun wà ń bẹ pẹ̀lú obìnrin kan wá ní ṣé ẹ̀sìn lóbìnrin tẹ̀ fẹ́ ṣe pẹ̀lú ni àbá wọn sọ pé ex òun kan ex yẹn wá mo wá sọ pé òkè mo ti gbọ́ mi ń bá jiyàn bàtà ń déètì gan mi ń bá jiyàn so mi ò bá argue ọdún mo kọ́ sọ pé ojú mo máa tì báwo ni mo obìnrin mi pẹ̀lú yín lórí bẹ́ẹ̀dì ó ní náà ó ní kò sí wàhálà ó ní òun kò fẹ́ kájọ tèsè pé ó máa ń dùn mọ́ òun gan òun dẹ̀ máa ń láìkẹ́ gan ó ló máa ń pè kẹ́ tọ́kọ sọ pé ó máa ń dùn mọ́ òun máa ń láìkẹ́ òun tó ń wọ 60 òun tó ń wọ 34 kóun tó rí ọkọ yes kó ṣe kí ni kó ń gbà bẹ́ẹ̀ ó ní àti ṣe ó ní bó bá accept lọ́mọkùnrin àbájọ ń ṣe gbẹ ó ní before you know it ọ̀rọ̀ àwọn ó ti pé ohun gẹ́yìn yẹn péjọ ló máa ráyè oníṣẹ́ tí ìsọfún tẹ̀tẹ̀lẹ̀ ni ó ní àwọn máa ń jẹ́ ní x òun ni ó ní àwọn máa ń ṣe ní òun kan láìkè wa ẹni torí pé ó jẹ́ ọmọ kan tó ní yàmàyàmá pé kinní kan pé torí pé wọ́n reserve ni mo ṣe fẹ́ ó lóun pé okay ó ní òun dẹ́gbà nígbà táwọn ọ̀jọ̀ tó lédi yẹn dé ojú ọkọ̀ tí òun a máa wọrí náà ṣe bí òun wà bíbà ó jẹ́ bọ́ra lédi yẹn ti gbé okó ẹ̀ ó ti gbé sẹ́nu ọkọ̀ òun jẹ́ nǹkan tí ò lóko ó ní tàbá wọn 4 inches ni kéèyàn ti gbókó ẹsẹ̀ ńpaka ó ní lẹ́ni jẹ́ ní abẹ lọ́wọ́ ńpaka ńgbẹ̀kọ̀ ó ti gbé sẹ́nu ó ti ṣe gbẹ ó ní nǹkan wò gbé pé kí ló ń lọ́ bí báyìí ó ga o ó ní òun sáà àwọn bó ṣe ń ṣe gbẹ onígbà tó jẹ́ ẹ̀kọ́ náà nǹkan kan àbá òun ni so ó wá rí pé ìbásùn tó bóun sùn ó strong ju ìtàwọn tóun àti ẹnìkan máa jọ ń ṣe lọ torí bó ṣe ń bóun sùn ní gẹ̀yẹ́ ń fọwọ́ pàdé ẹ̀ ń fọwọ́ ra orí ẹ̀ òun mọ̀ kọ́kọ́ òun tẹ̀lé ṣe bí ẹ̀ẹ̀mejì lórí obìnrin àwọn méjèèjì ó ló bóun sùn lẹ́ẹ̀mejì ó bá gẹ̀yẹ́ náà sí lẹ́ẹ̀mejì so kẹlẹ̀mọ̀ ó bóun sùn tóun tẹ̀ enjoy ni ní ṣe pé bẹ́ẹ̀ ọkọ̀ òun ló kó náà bẹ́ẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ pọ̀ òun gba kámú torí òun ti lé ńlẹ̀ ó ní lẹ́yìn ìgbà yẹn ó ní gẹ̀yẹ́ jẹ lọ ó ní lẹ́yìn ìgbà yẹn àwọn tó jọ ń lọ ó ló sọ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan tó ní pé babe ọ̀rẹ́ òun bọ̀ lẹ́ni o wọ́n á ní èwo náà àwọn ọ̀rẹ́ yín wọ́n á ní lady yẹn nìyẹn wọ́n á ní kí ló fẹ́ wá ṣe ó wá sọ fún mi pé no pé we're still going to try that thing òun wá sọ fún mi pé bọ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀kan la máa ṣe oníṣòwò enjoy ni ẹni òun á ní kò sí wàhálà òun kò sí wàhálà bẹ́ẹ̀ ó ní bọ̀ bí òun wá sọ pé ẹ̀sọ́ fún lady yẹn bó ṣe máa ń fọwọ́ kàn òun táwọn bá jọ ń ṣe òun ò láìkẹ́ kó máa fọwọ́ kàn òun wọ́n á ní kó máa wọrí pé òun máa sọ fún gbàtí lady yẹn dé kò sọ nǹkan lady yẹn tó fọwọ́ pa àwọn lọ́yàn ó tún fọwọ́ ra àwọn nídìí torí òun jẹ́ nìkan tó nídìí gan débi pé ìgbà tí òun àtọkọ òun jọ ń ṣe lady yẹn fẹ́ máa láwọn lábẹ́ òun ní no akínú gbogbo ilé pé òun ò láìkẹ́ ọkàn sọ pé akínú ṣe náà anything can happen téèyàn bá wà lórí feed báyìí náà let her do anything for you do anything for her àṣàṣìbà ṣé ó máa ń dùn mọ́ ọkọ mi bó ṣe máa ń lá mi lábẹ́ tẹ́ máa ń ṣe tọkọ mi ṣe máa ń wò yẹn ló máa ń tọ̀nà ọkọ mi on addition àbádákẹ́ bẹ́ẹ̀ àṣé tí obìnrin méjì bá ń dóra wọn ẹ máa gbọ́ tí ìkan lára wọn lóbò tí kan ńlá mú yan ara wọn òun ló máa ń tọ̀nà ọkọ mi hàn me I don't know mi mọ̀ kókò tó máa ń tọ̀nà ọkọ mi hàn nìyẹn so mi ò mọ̀ ọ̀ntì ìgbà tó introduce mi sí onímẹ́ta ẹ máa gbọ́ pẹ́tẹ́ sígbà ṣe ń bá a lọ nígbà tó ṣe yẹn tọ̀tọ̀ lọ tí lady yẹn lò bá sọ fún pé bọ̀ ṣé máa ń ṣe ọkùnrin méjì obìnrin kan náà ó bá ní pé so you want to test another man mo ní but you say you test another woman now
ló bá ní funny ṣá, me I'm just doing it for my own so you are doing it, you want to taste her, you are tasting another woman, then it's gbé okay fẹ́ ká pé méjì ìgbà ká mọ̀ pé ìyàwó méjì ni wà nínú kódà tó máa fẹ́ ìyàwó méjì òun tó máa invite ẹnì kẹta wá tí ì ṣe ìyàwó òun, just a stranger, òun bá ní just a stranger, obìnrin yẹn ò mọ̀ bóyá ó ní àrùn kan ó ṣe kinní kan kí ni rọ́bà dáàbòbò ní ṣe kinní kan ní bá kàn máa bá ní àjọṣepọ̀ direct, ó ní ex àwọn ni, ó nígbà tó ń sọ̀rọ̀ yẹn for the first time ó ní kó sọ pé àná òun ò fóbìnrin tó máa gbóhùn lẹ́nu o, so òun rí i pé ká ní gbígbà táwọn ti ń dé tara wọn òun ti sọ fún òun àti rí kọ́lọ̀ irú ẹ̀dá tó jẹ́ àti rí ó ní kó ní pé mi ò gbóyún lẹ́nu bó ti ilé ìtẹ́ fẹ́ máa ṣe yìí báwo lobìnrin kẹta nínú marriage wa, ó ní ó ṣáà sọ̀rọ̀ gbà tó ṣáà bínú tó lọ ó ní òun tó ń dúró sí òun ṣáà sọkún pé irú marriage wo ló ń kóra òun sí, òun bá lọ bá òun bá ní kó má bínú òun bá ní pé matter of fact a máa change obìnrin yẹn kò ní máa jẹ́ òun nìkan, òun bá ní òun bá ní pé àná a máa ṣe every weekend náà a máa ṣe, òun bá ní every weekend òun bá ní wàhálà ó ní weekend yẹn bó ṣe sọ pé mọ́mí òun pé òun ní sáà ọ̀dẹ̀ òun fẹ́ lọ òun bá ní no problem bọ̀ kó máa sùn bẹ́ẹ̀ o lady yẹn ń bọ̀ òun bá ní ọbẹ̀ ló máa sùn ó ní you cannot sleep there, ó ní bóun ṣe lọ gbà tó ń débẹ̀ ó bá pe mọ́mí òun pé òun dẹ́ni mọ́mí òun ní dádì o bá pe mọ́mí òun pé ẹjọ́ máa ẹ bá mi sọ fún ìyàwó mi pé kó máa bọ̀ wálé ilẹ̀ ti ṣú o, ni mọ́mí wa sọ pé ó máa sọ pé ìbàlẹ̀ òun fẹ́ sùn ó pé no àjọsọ kó sùn bẹ́ẹ̀ ó mọ̀ pé òun ò lè sùn bẹ́ẹ̀ ó náà ti ṣe òun ò dá lóhùn òun ò wálé, ìgbà tó ń dé níjọ́ kejì ló bá ní pé ò wálé wá sùn tó mú jẹ sọ fún mi pé ọmọ yìí máa wá we want to do that thing tonight ó jẹ mọ̀ pé it's every weekend now no problem, you know what, when every weekend every Saturday and Sunday we be doing it, Saturday and Sunday a máa ma ṣe ó ní òun bá ní ewu ní gbogbo dé I am tired I'm kìíní kan I'm ṣe báyìí kan ló bá ní if you are tired you can go, this is me, gbogbo èèyàn ló máa ń ṣe kìíní kan ó ló bá sọ bẹ́ẹ̀ ó ló bá gbéra báwo pé ta ló ń fẹ́ fẹjọ́ ẹ̀sùn òun bá lọ fẹjọ́ ẹ̀sùn ẹ̀gbọ́n ọkùnrin wọn jọ close gan òun bá lọ bá wọn òun bá yàwó wọn òun bá wọn ṣeré òun bá sọ fún mi pé bọ́lá lágbẹ́já wọ́n ṣe báyìí wọ́n ṣe kòkò wọ́n ṣe bàbá sàṣọ òun bá ṣàròjọ fún wọn wípé ó máa móbìnrin mi wá sínú marriage àwọn kìíní kan ìpín bá sọ pé inú ilé ẹni láti ń jẹ èkúté onídòdó o gbogbo ìrìn ní fantasy tiẹ̀ o bó ṣe wọ̀n yẹn fantasy tiẹ̀ nìyẹn ó fẹ́ ní peace nínú marriage yẹn gbọ́dọ̀ máa fún ni o ó lóun bá ní òun gbọ́dọ̀ máa fún yes ó gbọ́dọ̀ máa fún ni tó wá fẹ́ ní peace nínú marriage yẹn ó ní bẹ́ẹ̀ ló ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ ó ní ẹ̀gbọ́n yẹn sáni ó pé that is also tó pé má yẹ kó mọ̀ kó wá sọ fún òun bí báyìí o inú marriage òun náà òun ní tòun o yá òun ní tòun nígbà tó ń sọ bẹ́ẹ̀ tó ń ṣe lọ nìyẹn tó ṣe dé ni pé òun fẹ́ jáde ó ní bóun ṣe òun ti torí òun sunkún ìyàwó mi pé ó ń pa yín lẹ́kún òun bá ní òun wá sọ̀rọ̀ fún bàbá ọkọ òun náà ọkọ tó jẹ́ sọ fún òun wọ́n ní ẹ jẹ́ máa mú mi sí tọ̀dọ̀ tí kẹ́ra máa mú mi sí bẹ́yìn ó yẹ máa mú mi sí o ó jẹ́ tí níbi tọkọ yín ti máa jókòó báyìí tọkùnrin mi à máa dóyin ta ní fantasy òun nìyẹn kọ́ máa dóyin kẹ́ máa ké ẹ ti bi tó pé èèyàn tọkùnrin fẹjọ bára yín sùn ọwọ́ ibi tó fọwọ́ sí lára yín tó fọwọ́ mú yẹn tó ń bá yín sùn yẹn ó dẹ̀ ń dùn yín wọ́n ní gbogbo ọmọ tí bàbá yẹn bí ọmọ ọkùnrin mẹ́rin tí wọ́n bí gbogbo pátá ní fantasy burúkú yìí ó lọ́kọ tòun nítorí tó bá tí kí ní ẹ̀ bá gùn ó máa pò ọkùnrin mi wà tá máa dóhun ṣèjú ẹ̀ ò ní ọyún ẹ̀ ó máa pọ̀ ọkùnrin mi wà lójú sí tí ó ní gbà nípa ọkùnrin á lo kọ́ńdọ̀mù ní ìṣèjú ẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n máa dóhun ó ní ìkẹrin àbí ìkẹta tó jẹ́ kínní torí ọkọ tóun fẹ́ òun ló wà láàrin bíi mẹ́rin ni wọ́n ó ní kẹta ẹni tí mo lọ báyìí òun là kọ́ bí last born wọ́n tiẹ̀ wọ́n ní ibi tó bá fọwọ́ mú lára ìyàwó ẹ̀ tó bá ń bá sùn báyìí gbogbo woman yẹn máàkì wà lára ẹ̀ ibi tó bá fọwọ́ mú báyìí lára ẹ̀ báyìí ó jẹ́ ní gbogbo wọn pátápátá lọ́kẹ́wò ni wọ́n ṣe wòlímọ̀ wọ́n jẹ̀bi bí ọkùnrin nìkan bàbá yẹn jẹ̀bi ọkùnrin nìkan ló bí kò bóbìnrin àwọn ọkùnrin mẹ́rin yẹn pátápátá kò jẹ́ fẹ́yàwó méjì ìyàwó kan ló fẹ́ ká ní pélé olórogún lé ogun ni ńlálàjì yìí ò fẹ́yàwó méjì ìyàwó kan ni ọkùnrin dàda àwọn mẹ́rin tó bí last born ló wọ́ọ̀sì ju gbára ìyàwó ẹ̀ báyìí máàkì ni ibi tó bá fọ́ mú lára ìyàwó ẹ̀ pọ̀ tó yẹ ìyàwó ẹ̀ ní kó máa wọ glove
kó máa bá tó bá wọ glove yẹn ìyàwó àwọn bá gé ìkan náà so tó bá fọwọ́ mú ìyàwó ọmọ pa jẹ ọ̀dẹ̀ ọmọ pa nìyẹn ó ní ọmọ pa ni ó ní kíni ó ní gbogbo àwọn ni o ó ní the funny part of it ni pé tó bá sọ pé o kọ̀ wọ́n sílẹ̀ pé o ò fẹ́ wọn mọ́ ó ní kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ ó ní ìbùkún tó fẹ́ kó o kọ̀ wọ́n sílẹ̀ ó ní ṣe fẹ́ kó gbogbo ìlú yẹn ní ṣá because ọmọ tẹ bá bí fún wọn wọn ò ní jẹ́ kẹ́ ẹ rí ó ní bọ̀ àwọn táwọn ò tí ì bímọ àwọn bá ní ṣé àwọn but àwọn ti wà at that time ìgbà tóun fi complain àwọn ti wà 34 àwọn ti gbẹ́nu 35 àwọn ò tí ì lóyún nígbà wọn ṣe gbà káàmú nìyẹn táwọn try táwọn lóyún táwọn bímọ ìgbà táwọn bímọ ìgbà tó ó ní pé òun ò lè torí pé wọ́n ṣe fọmọ lọ́yàn lọ́wọ́ òun ò lè bá wọn lájọṣepọ̀ àfìgbà tí lédi tó ń sọ pé bí kò invite yẹn káwọn pé mẹ́ta ó ní àwọn gẹ̀lẹ́ àwọn tó máa ń sọ fọ́kàn pé kò invite yẹn káwọn pé mẹ́ta wọ́n sọ pé onílé wọn sọ pé lédi yẹn ṣe máa ń bá wọn ṣe onírọ́ nǹkan tó ń fẹ́ nìyẹn lédi yẹn náà àwọn ọmọ bí ó ti máa ń kó wọn wá kò ń ṣòbìnrin ẹ̀rọ kan o different ladies lọkọ̀ wọn máa kó wá different ladies ni tó bá mú bo ilé ìwà lẹ́yìn ọ̀tọ̀ tó bá mú wá lọ́la báwọn ṣe jọ ń ṣe nìyẹn mo ní màá lọ fẹjọ́ sùn bàbá wọn lédi ìyàwó first born sọ pé bàbá ò lè lọ fẹjọ́ sùn ṣàlàjì alájì ó fẹ́ worst everything torí wọ́n jẹ́ káyé sú ẹ ṣá wọ́n jẹ́ káyé sú ẹ ó lọ́kọ̀ òun o kò fẹ́ yàwó mi o àmọ́ táwọn bá fẹ́ dóra àwọn táwọn fẹ́ gbádùn oko ọkọ òun àwọn máa fẹ́ àlàgàtà sí tí ọkọ òun bá ti invite ẹnì kẹta báyìí àwọn òun ò ní gbádùn oko ọkọ òun ó ní kò tiẹ̀ ní oko tí ò tẹ̀ ní délẹ̀ bọ́dọ̀ tí wọ́n rẹ̀ ní kẹta báyìí wọn bó ṣe kéré yẹn ó mọ̀ bí tó máa fi sí tó máa fi dà tó bá ti ń bá ẹ sùn kó ṣàmà róbìnrin míì tí ó mọ̀ fọwọ́ ṣe kíni tí ó mọ̀ fọwọ́ ra nídìí ọwọ́ tí máa fọwọ́ rẹ ti ra nídìí yẹn kó ṣàmà róbìnrin míì tó máa fọwọ́ ra nídìí ó dájú àlọ́ wọn á gbà torí àṣàbùn ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti bímọ 3 àwọn tẹ̀sí kó àwọn òbí mọ́mọ́ òun náà kò tẹ̀sí kó ṣiṣẹ́ kó ń fẹ́ àwọn kejì o but àwọn ladies yẹn tó máa ti ṣe tán báyìí lọ́kàn òun ti máa mú oògùn ó ti máa yọ ó máa yọ lé wọn lọ́wọ́ ni tó máa lò bọ́kàn òun ò ní lo condom wọ́n sọ fún pé tó káwọn yẹn tiẹ̀ lárùn kan lára nísìnyí ẹ tún kọ́rùn yẹn ọ̀hún á ní wọn ò lárùn lára òun ò gbóbìnrin tó lárùn lára ṣé mo rí okóbìnrin tó ní ìsìn ni wọ́n ni ó ní àwọn classic lady ó ní sọ inú ẹ̀kọ́ lóun fi ṣe òun àpamọ́ra ni oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ẹbí oníkálukú ṣọ àti ṣeun ọ̀pọ̀lọpọ̀ àwọn márèjì mi tí a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ oríṣiríṣi òun ló ń ṣẹlẹ̀ ń bẹ so òun kọ́ ni kò ń sọ fún mi ní ike ní tóun rí nìyẹn ọkọ òun tí òun bá tí ì ní ẹnì kẹta táwọn ọjọ́ máa bára wọn sùn lórí bẹ́ẹ̀dì ọkọ òun ìgbádùn ọkọ òun ní third born first born òun tiẹ̀ ìyàwó tiẹ̀ ọkùnrin mi àmà bá a sùn níṣẹ́jú ẹ̀ second born lọ́tẹ̀ nípò tí ẹ̀ ń ṣe yẹn but third born last born yẹn tó bá ti di ìyàwó ẹ̀ mọ̀ tó bá ti dì mú báyìí tó bá ń bá a sùn báyìí wú bẹ̀ á lé pọnà ní inú ẹbí kan nìyẹn ti ń ṣẹlẹ̀ o. Thank you for watching this wonderful story. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí story mi ẹ máa bá mi wò ó ẹ má ṣàlàyé wò ó ojú tẹ́ fi ń wo ẹ̀ ní fi rí sàárè ọmọ ọwọ́ yín ẹ̀ ní fi gbọ́mọ sí gbogbo yín tẹ̀dẹ̀ ń wojú lọ́wọ́ fún ọmọ ọlọ́run á pèsè fún yín àgbo títí sí wá wà o a ní àgbo fún fatty liver a dẹ̀ ní fún fibroid náà a ní fún infection a ní fún internal blood pressure internal diabetes ẹ̀kọ́ sí iléeṣẹ́ Olúwaṣeun apps. Thank you so much. God bless you.